kí wọ́n pa èèyàn, ẹ pa wọ́n dànù, ẹ pa wọ́n dànù, ẹ dẹ̀ wà ń bẹ̀ láti yẹ ọjọ́ yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Kí ni nǹkan tí ẹ lè rí tọ́ka sí wípé ẹ ṣe gẹ́gẹ́ bí sínétọ̀ látìgbà tẹ́ ẹ ti wà ń bẹ̀ tẹ́ ẹ ń ṣojú wọn ní Ọ̀ṣun East? Senator Francis Fádáhùnsí, ẹ bọ́ síbí, 70 years old man. Ṣé ẹ ti rí nǹkan tá à ń sọ? So àwọn tẹ́ ẹ ń yàn sí ipò ní àwọn tó ń ṣojú ará ìlú leléyìí tí wọ́n ya ọ̀dájú ènìyàn, tí wọ́n ya apànìyàn sínú ìlú. Ká tẹ́ gbé ọ̀rọ̀ òṣèlú sẹ́gbẹ̀ẹ́ kan, ṣé ó tọ́ sẹ́nu 70 years old man? Bóyá wọ́n jù bẹ́ẹ̀ lọ, nǹkan tí wọ́n kọ síta nìyẹn. Wọ́n ní wọ́n bí àwọn ní July 12, 1952. So ẹni tó jẹ́ 1952 ṣó ń ṣọmọdé ni? 74 years old man tó ń sọ ní gbangba wípé ẹ pa wọ́n dànù, mo fún yín ní àṣẹ. So ẹ fún àwọn ọ̀dọ́ inú ìlú ní àṣẹ kí wọ́n wọ igbó ti àwọn Fúlàní tí wọ́n ń kẹ́ran jẹ oko, tí wọ́n ń pa àwọn èèyàn láti ìgbà tó ti ń jíyàn gbé nílẹ̀ Yorùbá, tí wọ́n fi pa ọba aládé. Àárín yín kẹsàn nínú National Assembly o. So Ọ̀ṣun ní sínétọ̀, a mọ̀ pé wọ́n ní sínétọ̀, ṣe rojú ayé wọn lóde. Àwọn ọmọ Ọ̀ṣun mélòó lẹ gbà síṣẹ́? Ọ̀ṣun mélòó ló ti pasẹ̀ yín ríṣẹ́? Ṣe rojú ayé gbogbo yín lóde. Ṣe rí àwọn èèyàn tẹ́ ń sátẹ̀lé, àwọn ẹgbẹ́kẹ́gbẹ́, àwọn apààyàn, àwọn ọ̀dájú abiyamọ, àwọn tó yẹ pé bámbám ni mo yó wọn ò mọ̀ bóyá ebi ń pa bàbá ẹnì kankan. So ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí, tẹ́ ẹ ní ẹ pàṣẹ, ẹ fún wọn láṣẹ kí wọ́n pa wọ́n lọ di ọjọ́ ìdìbò, ibikíbi tí wọ́n bá ti rí ẹgbẹ́ òṣèlú míì tó yàtọ̀ sí APC kí wọ́n pa wọ́n. Ṣé ọ̀rọ̀ leléyìí? Tó bá jẹ́ orílẹ̀-èdè tó dáa ni, ó yẹ kí wọ́n ti fi ọwọ́ òfin gbé yín báyìí. Láti ọ̀dẹ ti sọ̀rọ̀ yẹn látàárọ̀, ní ọ̀sán tí fídíò yín yẹn ti jáde, ó yẹ kí wọ́n ti fi ọwọ́ òfin gbé yín tó bá jẹ́ orílẹ̀-èdè tó dáa. Tó bá jẹ́ orílẹ̀-èdè tó dáa, ṣùgbọ́n gbà tó yẹ pé gbogbo yín pátá irú kọ̀ọ̀kan náà níyín, tó bá ti ṣẹ̀ sí ruling party, ẹ ò ní rí nǹkan tí wọ́n máa ṣe fún wọn. So ẹ wà nínú ìlú yẹn, àwọn ọ̀dọ́ ń ráre kiri, àwọn arúgbó, àkàndá ènìyàn, kí ni nǹkan tẹ́ ẹ ṣe fún wọn? Àǹfààní wo ni wọ́n ti jẹ láti ọwọ́ yín wípé o èmi ni mínísítà o tó ń ṣojú senatorial district mi o, tí mò ń ṣojú agbègbè mi o, Senator Francis Fádáhùnsí, ẹ̀yin là ń bá wí. Ọ̀rọ̀ ilé tẹ́ sọ yìí kò mú ọpọlọ wá, ọ̀rọ̀ tó ní làákàyè lẹ́ sọ gẹ́gẹ́ bí àgbàlagbà. Ọ̀rọ̀ tẹ́ sọ yìí kò mú ọpọlọ wá, nítorí pé ẹ ń ṣòṣèlú. Pípa yẹn ò tẹ̀ wá jọ yín lójúmọ́. Ẹ pààyàn yẹn kò tiẹ̀ wá ṣe kankan fún yín mọ́ báyìí. Ẹ kò sọ pé kí wọ́n pa àwọn èèyàn, ìyẹn túmọ̀ sí wípé gbogbo àwọn tí wọ́n ń pa láti yọ ọjọ́ yín yẹn ọ̀dọ̀ yín ló ti wá. Gbogbo àwọn tí wọ́n fi ẹ̀mí wọn ń ṣòfò láti jọ́ sí, tá à ń pariwo wípé ṣé ẹ fẹ́ pa wọ́n tán lọ́ṣun ni, a jẹ́ pé látọwọ́ yín ni. Nǹkan tó sì lè mú yín tẹ́ jáde ní gbangba tẹ́ sọrú ọ̀rọ̀ yìí, eléyìí tí ẹ wá ń ṣe lábẹ́lẹ̀ tẹ́ jáde síta wá ń kọ́, a jẹ́ pé lábẹ́lẹ̀ nìyẹn. Ẹ̀dẹ̀ ní ẹ̀ ń ṣojú ìlú, kí ni àǹfààní yín gan níbẹ̀? Kí ni àǹfààní yín? Amòye ìjínigbé, amòye oko tí wọ́n ti gbà, amòye bí wọ́n ṣe ń dà wọ́n láàmú ní Iléṣà ni, ní Ọ̀ṣun ni, ní gbogbo àwọn ibi tó yẹ kí wọ́n ti rí yín kẹ́ ẹ ti jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn, kẹ́ ẹ ti jà fún ará ìlú àrí yín o. Ìbò wá kù ọjọ́ mẹ́ta, ẹ wá bọ́ síta, ẹgbẹ́ gbohùngbohùn sẹ́nu, ẹni ẹ pa wọ́n, mo fún yín láṣẹ. So ẹ̀yin lè pàṣẹ fún àwọn jàǹdùkú yín kí wọ́n máa para ìlú. Ṣé ọmọ yín wà nínú àwọn tẹ́ ní kí wọ́n pa yẹn ni? Ìbéèrè ni o. Ṣé bí àwọn ará ìlú náà lẹ́ sọ wípé kí wọ́n pa yẹn? Ẹ̀dẹ̀ jẹ́ àgbàlagbà, ẹ wò wọ́n náà bí wọ́n ṣe tò wọ́n tira. Òṣèlú bó bá ọpá bó bá òbú lẹ́sẹ̀, ìjọ ò la fẹ́ ṣe lé ìdá nílẹ̀ Yorùbá. Ṣé ilẹ̀ Yorùbá nìkan ni wọ́n ti ń dìbò ni? Ṣé wọn ò dìbò ní ìlú bòmí ni? Ṣé àwọn ẹ̀yà míì ò kí ń dìbò ni? Ó jẹ́ pé ti Yorùbá yìí ló máa wá ń le jù láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá ni. Kí ló dé? Tí wọ́n bá tẹ̀ ń pè ọ́ ní onífun ràdàràdà, á pà fún ẹ mọ́. Ó ti le mọ́ wa jù nílẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ election. Tí election bá ti dé báyìí, Ọlọ́run ló mọ iye òkú tó máa sùn. Ẹ wá ti ṣe pamọ́ mọ́ nìyẹn. Ẹ gbé sí ìta gbangba, ẹ pa wọ́n dànù. Ẹ pa wọ́n.
ọmọ àkọọ́dù tẹ́ bá ti rí lọ di ọjọ́ ìdìbò ẹ pa wọ́n dànù. Kì í ṣe àkọọ́dù nìkan lẹ́ni kí wọ́n pa dẹ́n. Ìyẹn túmọ̀ sí wípé any party tó bá ti jẹ́ APC kí wọ́n pa wọ́n dànù. Ẹ̀dẹ̀ wá ń sọ wípé ẹ̀yin ń tú ìlú ṣe. Ṣé ọ̀nà àti tú ìlú ṣe lẹ́ ń ṣe yìí? Àgbàlagbà tí ń sá láńgbáláńgbá. Àgbàlagbà yín mo rò bọ́ ní àgbàlagbà máa ń tòlú ni. Tá a bá tẹ̀sán wípé àwọn ọmọdé inú òṣèlú wọn ń ṣe bálabàla, so ẹ̀yin àgbàlagbà tẹ́ ẹ tí wá wà ń bẹ̀, àṣé ọpọlọ gbogbo yín jọ̀ báyìí. Àṣé kò tẹ̀ sí ètò lọ́pọlọ nínú yín. Ẹ wo nǹkan tẹ́ sọ̀lúdà, ẹ wo bí ilẹ̀ Ìjẹ̀ṣà gan ṣe rí. Ibo lẹ lè rí tọ́ka sí wípé nǹkan báyìí, ẹ lọ sí Wesley, hospital Wesley, kò sí medical kíní kankan bẹ́ẹ̀. Wọ́n ti sọ gbogbo ẹ̀ dáhóró. So ẹ dẹ̀ jẹ́ sínétọ̀ ní Ọ̀ṣun East, kí ni ipa tẹ́ ẹ ti kó? Àwọn ilé ìwòsàn yẹn, ara àwọn ojúṣe yín ni láti tún ilé ìwòsàn yẹn ṣe o, àbí ṣé ẹ̀ ń gbowó ni? Senator Fádáhùnsí, ṣé ẹ̀ ń gbowó ni? Àwọn owó tẹ́ ń gbà yẹn, tẹ́ ń gba owó allocation ní Àbújá níbi tẹ́ ẹ jòkó sí níbẹ̀ tó ìbò dé náà ni wọ́n rí yín nílé. Ọjọ́ wo ni wọ́n ti rí yín nínú àpéjọpọ̀ láàárín àwọn èrò báyìí látìgbà tẹ́ ti jẹ́ sínétọ̀? Látìgbà tẹ́ ti jẹ́ sínétọ̀ ta láàrí dálẹ́bi bí kì í ṣe àwọn ọ̀dọ́ òpònú tí ẹ máa sọrú ọ̀rọ̀ tó ní làákàyè yẹn tí wọ́n á ti máa bá yín rẹ́rìn-ín, wọ́n á ti máa pàtẹ́wọ́ fún yín. Ẹ ń sọ̀rọ̀ tó lọ́pọlọ lórí, ẹ ń sọ̀rọ̀ tó ní làákàyè, wọ́n ti ń pàtẹ́wọ́ fún yín. Ẹ tọ́ka sí nǹkan tẹ́ ẹ ṣe nílẹ̀ Ìjẹ̀ṣà. Ẹ̀yin àti Arẹ́gbẹ́ṣọlá irú ròǹbòrùn ni yín. Ìyẹn ó ṣe gọ́fúnà, ó ṣe sínétọ̀, ó ṣe mínísítà. Àárín nǹkan kan nílẹ̀ Ìjẹ̀ṣà. Kí lẹ ṣe sílẹ̀ Ìjẹ̀ṣà? Ìbéèrè ni o. Ìyẹn túmọ̀ sí wípé arákùnrin tí wọ́n wá lọlé ní ìjẹta nílẹ̀ Ìjẹ̀ṣà yẹn ní Alátakùmọ̀ṣà, ìyẹn túmọ̀ sí wípé ẹ̀yin lẹ rán wọn lọ. So àṣírí yín ló tú báyìí. A fẹ́ wá wo nǹkan tí wọ́n fẹ́ wá, bóyá kọmíṣánná àbí àwọn EFCC àbí bàbá Tinubu wọ́n á wò yín tẹ́ ẹ sọrú ọ̀rọ̀ burúkú yìí lẹ́nu. A fẹ́ wo ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé. Tó bá jẹ́ pé ẹgbẹ́ òṣèlú mi ni kò ní sunlé mọ́jú wọ́n ti lọ gbé e. Kí ló dé, kí lẹ fẹ́ sọ̀lú dà látàrí òṣèlú? Ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ, ẹ ti wá sọ ènìyàn, ẹ sọ wọ́n di ẹran, ẹ pa wọ́n dànù, ẹ pa wọ́n dànù. So tẹ́ bá dìbò tán, àwọn olówó fẹ́ kù sínú ìlú. Ṣebí democracy lẹ ní ẹ̀ ń ṣe. Nígbà ayé ológun gan wọn ní kí wọ́n pààyàn dànù torí pé wọ́n fẹ́ ṣèlú. Ṣé ayé ológun, ṣé ìjọba ológun lẹ ń ṣe ni tàbí ìjọba alágbádá? Ṣé ìjọba àwa ara wa lẹ ń ṣe ní tiwantiwa? Ṣé ìjọba democracy lélẹ́yìí ni? Ṣé democracy náà ló ní kẹ́ ẹ máa pa àwọn ènìyàn ni? Kí ló dé? Tó bá yẹ ká ti bá ọgbọ́n ta bá ń bá ọgọ́ ń bẹ̀ ó máa ń dùn yàn àgbàlagbà yín. Ẹ̀dẹ̀ dúró sáàárín àwọn ọ̀dọ́, ẹ̀dẹ̀ ń sọrú ọ̀rọ̀ báyìí. Mo ju fọ́tò yẹn jẹ́rí lórí ìkànnì yìí, nǹkan tá a bá rí àkí ń sọ o. Mo rí pé àwọn kan ń gbèsè ẹ̀yìn mo mọ̀ pé àwọn ẹgbẹ́ APC nìyẹn, APC ẹgbẹ́kẹ́gbẹ́. Àwọn náà ló kó agbésùmọ̀mí wọlé. Ṣùgbọ́n tó o bá sọ wọn ò ní jẹ́ kó sọ, wọn ní ọmọ Yorùbá ló wà ń bẹ̀, ẹ̀yin alábòsí. Ẹ̀yin alábòsí wọ̀nyí. Mo ju fọ́tò yẹn, wọ́n ní irọ́ ni, bó lẹ ti rí, ibo ló ti sọ ó dá o, ibi tí wọ́n ti sọ rèé, ẹ gbọ́ lẹ́nu wọn nísìnyí. Látọ̀ ò fún yín níná, báwo lẹ ṣe fẹ́ mọ̀ kan tó lọ lórí ayélujára, wọ́n sọ yín sínú òkùnkùn. Ẹ bèrè lọ́wọ́ Senator Francis Dáhùnsí wípé sólà mélòó ló rà sínú ìlú. Kò tẹ́ a mọ̀ wípé electricity, iná mọ̀nàmọ́ná ìjọba ò dá. Ṣé ojúṣe wọn kọ́ ni láti pèsè iná fún ará ìlú? Kí ni ipa tí wọ́n kó 74 years old man? Microphone gan ò dúró lọ́wọ́ wọn mọ́, gbogbo ọwọ́ wọn ló ń gbọ̀n yẹn. Tó ń sọ̀rọ̀ bálabàla lẹ́nu. Àwọn àgbà kan. Tí a bá tún gbúrò akọ́ọ̀dù kankan nílé Ṣàǹbí. Ìbò tá a máa dì í. Ìbò ilé ẹ̀rìkọ́ọ̀dù ni o, yàrá sọ́ọ̀tì. Ìgbà tá a sọ, a ní fìlà burúkú dáńdé, fìlà yẹ́lò fìlà jẹ́ńdìsì, fìlà ẹranko ló pààyàn. Bẹ́ẹ̀ni. Èló ló ti rí tí APC pa. Abẹ́yẹn ní kọ́ ní gbogbo àwọn tó ń pa yìí.
so àti dé àti wá sọ fún yín títí dọjọ́ ìbò tí a bá rí wọn ta ni o àwa ìlú máa wò. ní kábíyèsí ó bá pe gbogbo àwọn tó ń kígbe wá dé. ẹni adé ò sọ̀rọ̀ gbogbo wọn mọ̀ pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí wọ́n mọ̀ pé mo fara pamọ́ dọjọ́ òní ni ọjọ́ òní ti wá dé mo fi Ọlọ́run ọba búra mo tún fi Jésù Kristi búra ọmọ tí ò bá ń ṣe APC kó má jáde lọ́jọ́ ìdìbò ẹ̀bẹ̀ ni mo bí bẹ̀ wọ́n ìwọ́n tó bá sọ pé òní gbọ́rọ̀ sí wa lẹ́nu àti sọ fún yìí o gbogbo unity odò ọ̀tún pátá APC lónìí. ẹ bá aṣọ gbẹgbẹdùn mi ò ní tẹ́ẹ̀mù ẹ o ọmọ kékeré ní sí mi ẹgbẹ́ ni mo jẹ́ bàbá ni mo jẹ́ ó ní ẹ̀mọ̀ fúnra lára ẹ̀ ẹgbẹ́ mi sọ́dọ̀ spíkà ẹgbẹ́ mi mo sọ ó fara rẹ̀ pé bàbá ẹ̀ ni mo jẹ́ mo dẹ̀ ti dé báyìí bàbá sọ̀mọ́ la fi máa ṣe ibi tí bàbá bẹ́ẹ̀ sì wà ọmọ ò lè sọ̀rọ̀ ńbẹ́ èmi ni mò ń sọ fún yín ẹ̀ẹ́dájú ò lè jáde dìbò APC APC àbá àbájú ò lè dìbò lónìí èmi mo sọ fún yín bẹ́ẹ̀ APC gbogbo ẹ̀yọ́ ọmọ ẹgbẹ́ ẹ lọ sí unity yìí ẹ lọ sí wọ́ọ̀dù yìí ẹ jẹ́ kó yé wọn pé ìwọ tó bá ti jọ ọmọ APC má débi bí o. ṣé ń gbọ́ ẹjọ́ kí la ti ń pe léyìí intimidation ṣé ìjọba alágbádá lẹ̀ ń ṣe ni tàbí ìjọba ológun à ń sọ fẹ́yìn ará ìlú wípé kò sí ẹ̀dìbò selection ni wọ́n ń ṣe kì í ṣe election ẹ wá wo nǹkan tí wọ́n ń ṣe kákàkiri bí wọ́n ṣe ṣe orí afárá nìyẹn tí àwọn kan mú àmà tí wọ́n lọ ń bà jẹ́ ẹ̀ ń tún ìlú ṣe ni àbí ẹ̀ ń bàlú jẹ́ lórí ìkànnì yìí a kì í ṣe olóṣèlú ṣùgbọ́n nǹkan tí ò bá da à á sọ pé kò da ohun tí ò da kò ní orúkọ méjì kò da náà ni asọfárá ìlú àṣẹṣẹ máa sọ tí wọ́n bá kó sílẹ̀ wọ́n gbé ìrẹsì wá wọ́n gbé búrẹ́dì wá tí wọ́n ò bá rí èèyàn fún ojúmọ́ àti wọn ṣùgbọ́n ẹ̀yin náà lẹ́ẹ̀ máa dà lọ́bẹ̀ yìí wọ́n ti wá sọ yín di adìyẹ ẹ máa rí ọkọ̀ tí wọ́n fi ń pín búrẹ́dì nísìnyí wọn ò tẹ̀ páàkì lórí motion bẹ́ẹ̀ yẹn ni wọ́n ń jù sílẹ̀ àwọn ará ìlú dẹ̀ ń sá tẹ̀lé wọn wọ́n sọ wọ́n di adìyẹ wọ́n sọ wọ́n di ẹran tí wọ́n ń da àgbàdo sílẹ̀ fún. àwọn tó jẹ́ wípé ẹ̀yin ará ìlú ló yẹ kẹ́ ẹ fún iṣan mọ́ wọn kẹ́ ẹ hold wọn accountability responsibility kẹ́ ẹ hold wọn responsible àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe sí nílùú tí wọ́n ò ṣe é ṣùgbọ́n ẹ̀yin yẹn náà ni wọ́n máa sọ̀rọ̀ ẹ ti máa pàtẹ́wọ́ fún wọn kí ni wọ́n ń sọ lẹ́nu nǹkan tí ò dùn gbọ́ létí kí ni wọ́n sọ tẹ́ ń pàtẹ́wọ́ gan-an. wọ́n ní ẹ pa ẹni tí kò bá jẹ́ APC ẹ pa àkọọ́dù a ò fẹ́ rí ẹgbẹ́ àkọọ́dù a ò fẹ́ rí ẹgbẹ́ òṣèlú kankan yàtọ̀ sí APC lọ́jọ́ ìdìbò ṣé democracy lẹ́ ń ṣe ní àbí ìjọba ológun èwo lẹ́ ń ṣe nínú ẹ̀ ṣé ọ̀nà tí wọ́n fẹ́ gbà tún ìlú ṣe náà lélẹ́yìí tí ẹ̀mí èèyàn ò jọ wọ́n lójú tí wọn ò tẹ́ ẹ̀ ní ìròrí wípé ẹ̀yà wa mà là ń pa yìí àní Fúlàní ń para ìlú àní àwọn agbésùmọ̀mí wọnú ìlú kò sí sínétọ̀ kan ní gbogbo sínétọ̀ Yorùbá wọ́n jí àwọn ọmọ gbé nílé ìwé ní Ọ̀yọ́ níbo ni sínétọ̀ Fádáhùnsí wà níbo ló wà kó gbé ọ̀rọ̀ tó sọ jáde ní ìgbà tí wọ́n bẹ́ orí olùkọ́ nílẹ̀ Yorùbá kí nìkan tó sọ kí ló ṣe sí a mọ̀ wípé wọ́n ní àṣẹ lẹ́nu báyìí a mọ̀ wípé wọ́n lè give order a mọ̀ wípé wọ́n lè pàṣẹ wípé ó yá mo fún yín láṣẹ tó bá di ọjọ́ ìdìbò a ò fẹ́ rí ẹgbẹ́ kankan èyí tí ẹ bá rí ẹ pàdánù lẹ́nu sínétọ̀ kì í ṣe former senator sitting senator sínétọ̀ tó ń ṣojú Ọ̀ṣun East tó bá wọn ń ṣojú wọn tó sọ wípé òun lọ represent wọn
representative tó ń ṣojú wọn lọ́ṣun tó ń sọrú ọ̀rọ̀ yẹn lẹ́nu. Ṣé ọ̀rọ̀ leléyìí? Ẹ̀dẹ̀ wá ń pàtẹ́wọ́ ẹmú eléyìí ẹmú ti pé òkè o, ẹgbẹ́ APC o, ẹgbẹ́ Accord o, ẹgbẹ́ NDC o, gbogbo wọn pátá irú ro ń borùn ni wọn ò ṣẹ́ra wọn. Ó yẹ wá sọ fún wa, àrà mélòó, ìtú mélòó lẹ́mọ̀ tí wọ́n ti dá behind the camera, behind the scene. Wọ́n ń pààyàn láti yọ ọjọ́ yìí lọ́ṣun àbí wọn ò pààyàn? Àwọn ló rán wọn níṣẹ́. Wọ́n ti wá jáde sí gbangba, wọ́n ti wá sọ ọ́. Wọ́n ti ẹ̀ fi bò. Wọ́n ní ó yá ẹ rẹ́kọ̀dì àwọn o. Wọ́n ti ń sọ fún àwọn tó wà ń bẹ̀ wípé ẹ rẹ́kọ̀dì àwọn o. That is, àwọn ò bẹ̀rù o. Àwọn làwọn wà ń bẹ̀. We are the ruling party. Ẹ̀ẹ́dẹ̀ rántí àtúbọ̀tán àgbàlagbà dẹ̀ nìyí. Bó tẹ̀ yẹ pé gbogbo yín kì í máa ń kọ the normal age yín. Ṣùgbọ́n ilé ìtẹ̀tẹ̀ ẹ̀kọ́ yẹn ní 1952 ni wọ́n bí. That is 74 years old. Ṣé 74 years old man ṣó ń ṣọmọdé ni? Grandpa lẹ́yìn. Tẹ́ ẹ̀ sọrú ọ̀rọ̀ yìí jáde lẹ́nu. Torí pé ẹ̀yin lẹ jẹ́ sínétọ̀. Sínétọ̀ tí ẹ ń ṣe yẹn, kí ni àǹfààní yín ni mo sọ? Kí ni nǹkan tí ẹ ti ṣe sínú ìlú? Yorùbá kí ló dé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀? Lẹ́tí gbógun òṣèlú ń tira yín, ẹ ń ṣe òṣèlú ọ̀hún náà, ilẹ̀ Yorùbá ń bà á jẹ́ sí ni kò dáa. Ẹ sọ wípé ìgbà báyìí tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ òṣèlú yín, tẹ́ ẹ ti sọ pé ẹ jẹ́ ọ̀jẹ̀lú gan ni yín. Ìlọsíwájú wo ló dé bá ilẹ̀ Yorùbá? Ẹ sọ nǹkan gidi, nǹkan pàtàkì tí oníkálukú yín ti mú wá sí ìpínlẹ̀. Àti rẹ́pù, àti mínísítà, àti gọ́vnà, gbogbo yín lápapọ̀ kí lẹ ti ṣe láti fi tún ìlú ṣe? Láti fi jẹ́ kí àwọn èèyàn yín orí yẹn ẹ̀rí yẹn tó ń jó ijó ẹlẹ́yà tó ń jó lẹ́sẹ̀ ń bẹ̀ yẹn. Ìbẹ́ rí Arẹ́gbẹ́mugbó. Ó ṣe gómìnà, kò sí kan tó ṣe ní Iléṣà, kò sí kan tó ṣe lọ́ṣun. Ó ṣe mínísítà, àárín kankan. Ó ṣe sínétọ̀, àárín kankan. Ó ti padà dé, ó ti kó wọn tira. Àwọn tó yẹ pé nǹkan tí wọ́n fẹ́ jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni wọ́n mọ̀. Kọ́ fún wọn ní 10,000, kọ́ fún wọn ní 5,000. Àwọn ọmọ tí wọ́n dẹ̀ ń gbé ìgbé ayé gidi, ìyà tó ń jẹ yín kọ́ ló ń jẹ àwọn ọmọ wọn. Ṣé ọmọ Francis Fádáhùnsí, ṣé àwọn ọmọ ẹ̀ ni wọ́n fẹ́ lọ pa yẹn ni? Ṣé àwọn ọmọ ẹ̀ ló give order wípé ẹ pa wọ́n dànù? Ẹ ní kó sọ pé ọmọ ẹ̀ mélòó ló wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun? Ọmọ ẹ̀ mélòó ló lọ sílé ìwé ní ìpínlẹ̀ Ọ̀ṣun? Ẹ bèrè lọ́wọ́ wọn. Ẹ̀yin ọ̀dọ́, àsìkò yìí ló yẹ kí ẹ ronú ara yín. Wọ́n ń lò yín use and dump ní. Àwọn tí wọ́n lò lánàá dà, púpọ̀ wọn ti wà nínú ọgbà ẹ̀wọ̀n. Tó bá ti lò yín tán, tí wọ́n bá ti dìbò tán nísìnyí báyìí, wọ́n máa kájú kúrò lẹ́ni. Eléyìí tẹ́ ti jẹ ní ìgbà campaign náà, àjẹmọ́ yín nìyẹn, kì í ṣe pé ẹ̀dá rí wọn. Wọ́n wà nínú ọgbà ẹ̀wọ̀n báyìí tí wọ́n jù wọ́n síbẹ̀. Ọ̀tọ̀ làwọn tí wọ́n fi búdòsà lọ ń wó ilé wọn torí pé wọ́n ti lò wọ́n tán nìyẹn. Àsìkò election yìí gan ló yẹ kí ẹ jí, kí ẹ sọ jí ayé yín, kí ẹ ro ọpọlọ yín wípé ìlò omi òjò, ìlò bàrà, gbogbo ẹ̀ ni wọ́n ń lò yín. Wọn ò lò yín láti tún ìgbésí ayé yín ṣe, wọ́n ń ba ayé yín jẹ́ ni. Òṣèlú bò bá ọpá bò bá òbù lẹ́sẹ̀. Ọmọ sínétọ̀ mélòó, ọmọ gómìnà mélòó látìgbà tí wọ́n ti ń pa wọ́n, tí wọ́n ti sọ pé wọ́n kàǹpé election lọ́ṣun. Ọmọ sínétọ̀ mélòó ló ti bá a lọ? Mẹ̀kúnnù náà ni. Ẹ̀yin náà ló dẹ̀ ẹ̀wò àgbàlagbà kan nìyẹn báyìí tí wọ́n kó sí ẹ̀kú. Wọ́n sọ àgbàlagbà, wọ́n ti sọ wọ́n di dìdìrìn, wọ́n sọ wọ́n di wèrè látàrí politics. Wọ́n think straight mọ́ bó ṣe ń ṣe búrẹ́dì Accord ni wọ́n ń ṣe búrẹ́dì APC ni wọ́n ń ṣe búrẹ́dì NDC. Kí ló dé wọ́n ń ṣọdún nínú ìlú yẹn? Ṣebí wọ́n ń ṣọdún Kérésìmesì, wọ́n ń ṣọdún ìtúnú àwẹ̀, wọ́n ń ṣọdún Easter. Sínétọ̀ wọ̀nyí mélòó ni ó rántí wípé àwọn ará ìlú wa o, ebi ń pa wọ́n o, ṣùgbọ́n tó bá ti di ọjọ́ ìdìbò ni wọ́n máa rántí pé ebi ń pa yín, ni wọ́n máa rántí pé ẹ nílò ìrẹsì, ẹ nílò búrẹ́dì, ẹ nílò 5,000 tó dẹ̀ tọ́ ìṣòro ayé yín. Wọ́n bà ayé yín jẹ́ ni, wọ́n tún ayé yín ṣe. Wọ́n bà ayé yín jẹ́ ni. Kí sínétọ̀ dẹ̀ gbẹ́nu òkè gbẹ́nu ìsàlẹ̀ ní ìta gbangba kó ní kí wọ́n pa àwọn èèyàn dànù. Tí wọ́n dẹ̀ ń pààyàn for the past 4 months ago ni wọ́n ti ń pa wọ́n lọ́ṣun, ni wọ́n ti ń para wọn. So àwọn èèyàn tí wọ́n ń pa yẹn, àwọn wo ló ń give order yẹn? Àwọn wo ló ń kó
ni wọ́n ń kó jágàmù sí àwọn ọ̀dọ́ àwọn jàǹdùkú lẹ́yìn olóṣèlú báwo ló ṣe dọ́wọ́ wọn ṣùgbọ́n wọn ò lo àwọn ọ̀dọ́ láti gbara wọn kúrò lọ́wọ́ àwọn agbésùmọ̀mí àìmọye àwọn èèyàn tí wọ́n jí gbé tí wọ́n gba 50 million wọ́n gba 30 million mélòó ni sínétọ̀ yín ti gbé sílẹ̀ nínú ẹ̀ ọ̀dọ́ àsìkò tó yẹ kẹ́ ẹ wake up kẹ́ ẹ jí lójú oorun yín ni ìyẹn ń pín ìrẹsì lánàá báyìí tẹpẹtẹpẹ ni wọ́n ń pín ìrẹsì fún yín ẹ̀ẹ́dẹ̀gbá ẹ̀ ń jẹ ọjọ́ ọ̀la àwọn ọmọ yín lẹ̀ ń jẹ yẹn tẹ́ ẹ bá mọ̀ ẹ̀yin kan iná lè máa wá bọ́ta kò síná o kò sóúnjẹ o a fún yín ní 4 months síbí ẹ̀yin lè ti máa wá padà wá máa wá pariwo kò síná o kò sétò ààbò àwọn ọmọ máa wọlé lóṣù tó ń bọ̀ báyìí o àwọn ọmọ máa wọlé ilé ìwé kò sí ilé ìwé ọ̀fẹ́ o ṣé ẹ gbàgbé 5,000 tí wọ́n ń fún yín yìí 10,000 tí wọ́n ń pín fún yín yìí torí ìbò ti kù fẹ́fẹ́ ṣó san owó ilé ìwé ọmọ yín ìbéèrè ni o ṣó san owó ilé ìwé ọmọ yín kò san owó ìwé gan kò ra textbook kò ra notebook àwọn dẹ̀ ni wọ́n jẹ àǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ ti bàbá Awólọ́wọ̀ gbogbo àwọn tó ń rúùlù yín pátá báyìí ló jẹ àǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ ṣùgbọ́n ó wá dìgbà títí wọn kí wọ́n san padà fún ẹ̀yin ará ìlú wọ́n wá di ọ̀dájú abiyamọ ẹ̀yin kan yẹn náà lẹ́dẹ̀ ń sátẹ̀lé wọn lẹ́yìn ẹ̀yin kan yẹn náà lẹ́dẹ̀ ń sátẹ̀lé wọn lẹ́yìn bí olórí burúkú kiri ìgboro nínú ọ̀rùn nínú òjò wọ́n ń lò yín wọ́n ń lo ìgbésí ayé yín wọ́n ń lo tàwọn ọmọ yín wọ́n ń lo tàwọn ọmọ yín mọ́ wọ́n ń lò máyé tó bá jẹ́ orílẹ̀-èdè mi ni Francis Fádáhùnsí ó yẹ kí wọ́n ti fi ọwọ́ òfin gbé ṣùgbọ́n wọ́n máa padà jáde báyìí ó lè wá padà mú rọ́balẹ̀ ṣèbí ruling party ni wọ́n àṣẹmọ́nù ni wọ́n ń múra wọn ṣùgbọ́n tó bá yẹ pé another party ní báyìí wọ́n ti ní kí wọ́n lọ gbé ìdí nìyẹn tí mo sọ pé èmi ò lè bá yín join politics kankan yín lè bá yín campaign fún anybody òṣèlú bó ba ọpá bó ba òbú lẹ́sẹ̀ èmi ò kì í ṣe olóṣèlú lórí ìkànnì yìí èyí tó bá wá a máa fún un jẹ back to back ni mi ò kì í ṣe olóṣèlú bàbá yín tẹ́ ń pariwo tẹ́ ń gbé kúndùsì fún lẹ́ni wọ́n pẹ̀lú àwọn tó gbé agbésùmọ̀mí wọlé ìjọba APC ìjọba ẹgbẹ́kẹ́gbẹ́ báwo ni àwọn agbésùmọ̀mí ṣe wọlé nígbà tí Buhari àwọn olóko wọn wọlé òun ló ń fún Francis Fádáhùnsí òun ló ń fún lágbára tó fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní ẹ ṣe fídíò mi ó ti ń sọ fún wọn ọ̀rọ̀ tó òun sọ yìí o òun sọ gbé náà nìyẹn ẹ ṣe fídíò mi o kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ kí ló dé fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ náà ẹ̀yin ará ìlú ẹ̀yin ni kẹ́ ẹ ronú ara yín okú gbé ẹ káàbọ̀ sórí ètò wa. ẹ mọ̀ pé tá a bá gba Yorùbá nation lórí nísìn àwọn kọ̀dọ̀rọ̀sí tí ó máa darí wa náà nù tí wọ́n máa pa àwọn èèyàn pa púpọ̀. àwọn náà ni àwọn ọ̀dájú. ẹ má gbàgbé pé Adeleke yẹn ẹ̀gbọ́n rẹ̀ ẹ má gbàgbé para àwọn tó pa ẹ̀gbọ́n rẹ̀ náà nígbà tó lọ sí wò tí lọ campaign tó fi nǹkan nú ẹran fún tó jẹ tó kú dànù. tó báwo ni a ṣe rí báyìí la ṣe wíkẹ́ẹ̀dì báyìí ṣé ti gbọ́ pé political assassination kan ṣẹlẹ̀ rí láàrin àwọn Haúsá àti Fúlàní tí wọ́n ń para wọn torí òṣèlú. ṣé ti gbọ́ rí wọ́n ń para wọn torí òṣèlú. kò kọ́ mọ́ láàrin wọn lẹ́yìn Yorùbá ó tiẹ̀ wọ́ọ̀sì láàrin wa Yorùbá ẹ̀wọ̀ Bọ́lá Ìgè wọ́n pàdánù ni wọ́n lọ dúngbò ọ̀run wọ́n lọ gé ọ̀run ẹ̀bí ẹran ni. Fúnṣọ́ Williams náà ńkọ́ Fúnṣọ́ Williams ńkọ́ mélòó la fẹ́ kà tán ti pa. wọ́n ti pàdánù abirú wa kàtàkàtà ẹ̀rí pa àwọn Fúlàní yẹn ń jàre ọ̀rọ̀ gan láàrin ara wọ́n ń jàre ọ̀rọ̀. Now, even these people, look at them, look at the way they behave, look at the way they treat themselves, look at how they treat themselves. So they don't even have value for their own lives. They don't have value for themselves. They don't have love among themselves. So what's the point? Let's just conquer them and make them our slaves to eternity. Okay, ní ìsìn gbogbo assassination ní ìṣẹ̀lẹ̀ lọ́sùn ní ìsìn sáwọn Fúlàní ló ń bọ̀ ní bẹ́ńdíẹ̀. Ẹ̀ ń pa àwọn èèyàn, ẹ̀ ń gá àwọn èèyàn kan létí. Bẹ́ẹ̀ náà ni wọ́n lọ́kùnrin kan náà fẹ́ jẹ èèyàn ó fìgbà kan fẹ́ jẹ wẹ̀ náà tẹ̀ ló ń pè fẹ́ jẹ former speaker of Ọ̀ṣun state. Imagine àwọn calibre tí ń rú wa ti darí wa nìyẹn àti gba àrò pé ìgbà táwọn bàbá Adédìbú Ìbàdàn Ọ̀yọ́ state táwọn yẹn ti kú lẹ̀
àrò pé nǹkan tó bẹ́tà nǹkan tó wọ́ sí gidi. Ayé àwọn bàbá Adédìbú yẹn náà wọ́n ń pa àwọn èèyàn ní oríṣiríṣi irú Sunday Igboho yẹn nínú ìfi trust Sunday Igboho yẹn gan because wọ́n lára àwọn tá ń bá bàbá Adédìbú ṣiṣẹ́ àwọn political tọ́gì bàbá Adédìbú yẹn láyé ìgbà yẹn. Ẹ wo Ọ̀ṣun state náà wọ́n ń pe máa kan ní Ayọ̀ bóyá ẹ rántí Gbàdé Sàràkí fi wà bẹ́ẹ̀ ní Kwara state Gbàdé Sàràkí fi wà bẹ́ẹ̀ tánimà yẹn lọ sí First Bank wọ́n sì pa àwọn èèyàn lọ rẹpẹtẹ nígbà táwọn arrest àwọn tá pa àwọn èèyàn lọ rẹpẹtẹ nígbà yẹn ní Kwara state wọ́n rí pé ara àwọn political tọ́gì Sàràkí ni ìlà àwọn yẹn náà tó Yorùbá ṣe rí Ọlọ́run ṣàánú ni ọ̀rọ̀ tẹ́tí ẹ̀ sọ lónìí yóò ti jẹ́ kàyéfì ẹ wo Adeleke yẹn náà a very happy man tí ò ní wàhálà very free minded person wọ́n frustrate ẹ̀ náà ló fi gbé máìkì lẹ́bí sọ pé kílẹ̀ tó fẹ́ àti endorse yín kílẹ̀ tó fẹ́ kílẹ̀ dẹ̀ fẹ́ tó tọ́ ó ti endorse yín ó ti ní president Tinubu ní kílẹ̀ dìbò kílẹ̀ tó ń fẹ́. àbí kí ló ti kù. Oyètọ́lá yẹn owó dẹ̀ náà táwọn bá pa wọ́n tán káwọn tó dẹ̀yìn nílẹ̀ Yorùbá ṣé àgùntàn lẹ́ ń pa ni àbí ṣíkìn ṣé díẹ̀ làwọn èèyàn tẹ́ ń pa ni. àwọn èèyàn pàpọ̀pà ìyá kan náà abiyamọ tó bímọ tó yóò jẹ́ abiyamọ gidi ó ní tí àwọn èèyàn tí wọn bá dìbò fún APC gbogbo tán ń gbà ó tún fún wọn lépè pẹ̀lú ráìsì gàrí gbogbo ẹ̀ dáadáa tó ń fún wọn lépè lórí pé àwọn èèyàn náà tuntun gbà nígbà yẹn kan ti wọ ẹ̀pọ̀ láìsí poverty bí ń pa àwọn ẹni blame àwọn èèyàn tí ń gba àpò ráìsì tí ń gba. àpò ráìsì bó lẹ ti fẹ́ rí àpò ráìsì 1 kilo ráìsì àpò lọ́hùn. 1 kilo ráìsì wọn ò tún consider bóyá tí wọ́n fún ráìsì gan ní diabetes bóyá ráìsì ní body system ẹ̀ ní ìdí àgbé ráìsì kọ́. Fún wọn lówó kan lọ ra tó wù wọn náà wọn fún wọn lówó náà 100 náà ní 5,000 10,000 15,000 ó pọ̀ jù. àmọ́ gbàdúrà náà ni o fúnlẹ̀ Yorùbá o Ọlọ́run bá tù. a sitting senator kó máa sọrú ọ̀rọ̀ yìí lẹ́nu. àwọn eléyìí jẹyàn ni wọ́n jẹyàn wọ́n sì sọ nígbà tó ti mọ̀ yìí kò sẹ́ni tó fẹ́ mú wọn sí wọ́n mọ̀ pé àwọn náà níjọba iná fi sọ báyìí náà. ṣe inú àwọn tó ń represent ní Ọ̀ṣun East yẹn nínú ẹgbẹ́ àkọ́dà bí ẹgbẹ́ ADC ṣé kò sí àwọn ọmọ senatorial district ẹ̀ níbẹ̀ ni àwọn tó lóun ṣojú gẹ́gẹ́ bí senator ṣé APC yẹn nìkan ni ọmọ Ọ̀ṣun tó ń ṣojú ni that is my question ṣé ẹni tó ń ṣe APC tó jẹ́ ọmọ Ọ̀ṣun nìkan ni Francis Fádáhùnsí ń ṣojú ní Àbújá ni ẹ ń bàlújẹ́ ẹlẹ́ǹtùlù ṣe gbogbo inú ìlú rí gbákùngbàkùn kọ́tà common drainage wọn ò lè ṣe é wọn ò rí ṣe. tán pa lọ́yọ̀ state nígbà kan náà tán ń pè ní ṣúgà formers of rep ló náà wọ́n pàdánù ní lọ́yọ̀ state bóyá bíi last election àgbègbè ọ̀nà ti pa iná dànù. So political assassination yẹn ti common jù láàrin Yorùbá kọ́lọ́ ń ṣàánú ni ègún burúkú ni kò sì dá àwọn Haúsá ò wọ́ọ̀sì tó báyìí Fúlàní kò wọ́ọ̀sì tó báyìí mo yẹ para wọn torí òṣèlú láíláí. ilẹ̀ Yorùbá yìí ló ti common jù. ó ti common jù ó ti wúwo kò tiẹ̀ dára local government chairman gan máa para wọn.